Allahu Akbar. Wallahi gbogbo àwa mùsùlùmí àánú àwọn èèyàn máa ń ṣe mí, àánú àwọn èèyàn máa ń ṣe mí, pàápàá jùlọ bí ilé ayé ṣe dancing. Ilé ayé ti dojú kejì o pátápátá, kò tiẹ̀ sú èmi, ó tiẹ̀ sú èmi, ó ti dojú kejì o tí ò ní ìtumọ̀ mọ́. Gbogbo tó jẹ́ haram pátá tá a ti mọ̀ tẹ́lẹ̀ a dẹ̀ ti sọ di halal. Tèmi kìkì mẹ́ èmi kẹ́ mo mọ̀ pé àwọn èèyàn mọ̀ kọ́ báyìí, àwọn ọmọ èèyàn tó wọn mọ́mọ́, wàláhì wọn mọ́mọ́. Zina gbogbo ala mọ̀ tẹ́lẹ̀ náà, kódà a máa ń bú ni pé onízìnà lágbájá kíni, ẹ jẹ́ má fi ìyàwó yín lẹ̀, ẹ jẹ́ má fi àbúrò yín lẹ̀. Zina ló ti wá di àti bàbá àtàrúgbó àti married àti ẹni tí ò marry àti single àti double, anybody kàn ṣe zina lọ ni. Àmọ́ tẹ́lẹ̀ náà èmi mo mọ̀ náà. Gbogbo àwọn ọmọ wa tó wá dùn sí àwọn ọmọ àwọn èèyàn tán dùn sí náà yìí, àwọn òbí ò gbà tẹ́lẹ̀. Àwọn ọmọ gan wọn tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀ láti máa sọ pé àwọn ní boyfriend kẹ́ ń gbóná dín serú ẹ̀, wọn tó bẹ́ẹ̀. Ó ti wá di nǹkan tó yẹ pé kódà ẹni tí ò bá ṣe ojú ò fẹ́ máa tì í. Ọtí mímu wàláhì ní tèmi gan mọ̀ nígbà kan àwọn obìnrin kọ ọkọ wọn lẹ̀ torí pé ọkọ wọn mutí. Ó mọ̀ gbọ́ ìlífẹ́ àbálágbájá mọ́, mo ti sọ mo ti bá sọ yóò mọ̀ bí nítorí mo ti obìnrin kọ ọkọ rẹ̀ lẹ̀ nítorí pé mutí. Ṣebí ọtí náà ló wá di gbajúmọ̀, àwa yọ ọtí àgbà ń bẹ̀, ọtí àwọn àgbà honorable níbi ọtí kò dáa o, kò dáa o. Ẹni tí ń mu ọtí tí ń yapọ̀ òfin olúwa rẹ̀, ẹ̀yọ honorable ń bẹ̀, ẹ̀yọ ọtí àgbà, ẹ̀yọ ọtí àdúà, ẹ̀yọ ọtí kìíní kan níbi àwọn ọtí burúkú yẹn ní nǹkan tá a jọ mọ̀ tẹ́lẹ̀. Irọ́ pípa gbogbo ala mọ̀ tẹ́lẹ̀. Ó mọ̀ gbọ́ lágbájá máa ń parọ́, kódà tó bá sọ pé ilẹ̀ mọ́ bó ṣe wà yẹn kéèyàn kọ́kọ́ lọ wò ta ni. Ṣé bí irọ́ ọ̀hún náà ló di pé téèyàn ò bá parọ́ ní ayé tá a wáyé gan bó láti fẹ́ ṣe nígbà wo sígbà wo. Àti ìwà sọ ọ̀rọ̀ ẹbọ, ẹni kálukú ẹlòmíì báyìí yóò kí jímọ̀ tán, mùsùlùmí ló pé rẹ o, yóò ní tẹ́ bá tún rí òun léhàn ní chọ́ọ̀chì náà kò sí problem, bá dúró ṣe gbà ló ń wá kiri. Tẹ́ bá tún rí òun lọ́dọ̀ babaláwo náà bá dúró ṣe fẹ́ gbà ló ń bá kiri. Ẹni kálukú wá di ẹ̀sìn mẹ́ta lọ́kan, ń ṣe muslim, ń ṣe christian, ń ṣe babaláwo, ń ṣe àǹtí aláwo, ó ń ṣe bọ̀dá, ó kàn ń já gbogbo ẹ̀ papọ̀. Síbẹ̀ yìí náà lẹ́ máa ń sọ tí ò tí ì pẹ́ bí bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ ọ̀sákálá kó jẹ́, bá fẹ́ jẹ́ ọ̀sákóló kó jẹ́, ọ̀sákálá sókóló yọmọlúàbí, ó ti wá yọmọlúàbí báyìí, ó ti yọmọlúàbí. Á kú lójijì, wàláhì á kú lójijì, á kú lójijì, kò sí ọgbọ́n tá a fẹ́ dá, òjijì ni ó jẹ́. Tá a bá kú sí gbogbo rédíèdè náà la fẹ́ kú lálùkìyámà. Ẹni wá kú wá ń rí owó níbi haram, ẹlòmíì gbé ṣọ́ọ̀bù ẹ̀ka, ó gbé abẹ́ ẹ̀ kalẹ̀ lóbìnrin, ibẹ̀ ní ti ń rówó tí fi ń jẹun tí fi ń mu, abẹ́ ẹ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀, wàláhì láti bẹ̀ nídẹ̀ ń kọ́lé ń bẹ̀, láti bẹ̀ ó ń ra mọ́tò ń bẹ̀, kódà láti bẹ̀ àwọn òbí ibú tó ní náà ó ń náwó fún wọn ń bẹ̀. Adẹ̀ ń kà sí ọmọ ológo, ògo ti dé. Ọmọ tí ń wíwíkúwí lórí TikTok, ọmọ tí ń wíwíkúwí lórí Facebook, tí ń takò ẹ̀sìn, tí ń fẹ̀sìn sí ẹ̀yẹ, tí ń sọ àwọn ọ̀rọ̀ burúkú jáde, àwọn yẹ̀yẹ́ burúkú tí ń rówó ń bẹ̀, ẹ ti sọ di ògo. Ọmọ tí èkírun tí ègbàwẹ̀, kódà ó ti change kó muslim gan, ó ti lọ di ẹlẹ́sìn míì, ògo náà tún ni. Àti ẹ̀mọ́ tí ń jógo ọmọ gan. Tó bàbá gúnyán nu kinní kan, bàbá sebẹ̀ nu kinní kan, ẹni tí ó yọ mo ń bi Allah subhanahu wa ta'ala kó ka èmi, kó ka ẹ̀yin fún ẹni tí ó yọ láyé bíbà ká tó jáde kó ń bẹ̀. Ó kà wá pé ẹni tí ó ṣe Islam gangan tí Allah fi rán Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbogbo báyìí ṣe bàjẹ́ lọ yìí, má jẹ́ ká bàjẹ́ máa yé. Àwọn ọmọ wa má jẹ́ kán bàjẹ́ máa yé, àwọn ìyàwó wa má jẹ́ kán bàjẹ́ máa yé, àwọn ẹbí wa, àwọn ará wa má jẹ́ kán bàjẹ́ máa yé. Dákun ṣàánú wa, ṣètán ti gbáyé, má jẹ́ kó rí wa mú o. Owó ti gbáyé, má jẹ́ kó rí wa mú. Gbogbo àwọn ipò ńláńlá ti gbáyé, má jẹ́ wọn rí wa sí lọ́nà kó lójú ọ̀nà Allah subhanahu wa ta'ala. À ń bẹ Allah kó jọ̀ọ́ kó ṣe bẹ́ẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan.